Irọ́ pátápátá gbáà ni pé iléeṣẹ́ Dangote ta epo ní $8.5 fún iléeṣẹ́ NNPCL. Lọ́jọ́ Àìkú, ọjọ́ 15 oṣù kẹsàn-án ni àjọ NNPCL bẹ̀rẹ̀ sí ní gbé epo bẹntiró níléeṣẹ́ Dangote. Nínú ọ̀rọ̀ kan tó sọ, agbẹnusọ NNPCL Ọ̀gbẹ́ni Olúfẹ́mi Ṣónẹ́yẹ sọ pé mílíọ̀nù 16 mítà bẹntiró ni àwọn ọkọ̀ epo àjọ náà gbé. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé nígbà tí yóò fi di aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ Àìkú, 70 ọkọ̀ ló ti gbé epo bẹntiró jáde. Agbẹnusọ fún iléeṣẹ́ NNPCL Ọ̀gbẹ́ni Olúfẹ́mi Ṣónẹ́yẹ sọ pé irọ́ pátápátá ni pé ẹ̀ẹ́dẹ́gbèje $1,300 ni àwọn ra lítà epo kan. Ó ní òun lè fìdí rẹ̀ múlẹ̀ fún wa pé náírà $1898 làwọn ra epo lónìí, ṣùgbọ́n nígbà tí yóò fi di alẹ́ ọjọ́ Àìkú bákan náà, agbẹnusọ iléeṣẹ́ Dangote sọ pé irọ́ ni ìròyìn náà. Nínú àtẹ̀jáde tó fi síta, agbẹnusọ fún iléeṣẹ́ Dangote Anthony Chiejina sọ pé ọ̀rọ̀ tí NNPCL sọ jẹ́ èyí tó lè ṣini lọ́nà tó sì tún jẹ́ èròǹgbà láti yẹpẹrẹ àṣeyọrí ńlá tó wáyé lọ́jọ́ Àìkú. Ọ̀rọ̀ náà jẹ́ èròǹgbà láti yẹpẹrẹ àṣeyọrí tí àwọn ṣe àkọsílẹ̀ rẹ̀ ní ọjọ́ Àìkú, èyí tó jẹ́ ojútùú sí ìṣòro àìtó epo tó ti ń bá ọrọ̀ ajé fínra fún bíi 50 ọdún. Chijezie ní àwọn rọ àwọn ọmọ Nàìjíríà láti dúró de ìkéde iye tí àwọn ń ta epo tí yóò wáyé láti ọ̀dọ̀ àjọ tí Ààrẹ Tinubu yàn lórí títa epo rọ̀bì fún àwọn ilé-iṣẹ́ ìfọpo abẹ́lé ní náírà dípò dọ́là. Bákan náà ló tún ṣàlàyé pé dọ́là ni NNPCL fi ra epo bẹntiró lọ́dọ̀ àwọn nítorí pé dọ́là ni àwọn náà ra epo tí àwọn ń tà lọ́wọ́lọ́wọ́. Owó púpọ̀ sì ni NNPCL rí fi pamọ́, èyí tó ju iye tí wọ́n ń rí tẹ́lẹ̀ lọ nítorí ìgbésẹ̀ yìí. Ó ní pẹ̀lú ìgbésẹ̀ àwọn, gbogbo ìjọba ìbílẹ̀ tó wà ní Nàìjíríà ni epo bẹntiró yóò ti wà fún títà. Lọ́wọ́lọ́wọ́ níṣe ni àwọn ọkọ̀ ń tò rẹpẹtẹ sí àwọn ilé epo. Èyí kò ṣẹ̀yìn bí ọ̀wọ́ngógó epo tí ọ̀pọ̀ sì ń ra lítà kan tó owó tó tó $1,000. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó láti ìkànnì Jígí Alára. Royalty Adétọ́lá Adémọ́lá ni oníròyìn yín. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.